ìwọ tó wò mí wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí o wá gbọ́ mi lórí bí o ṣe lè ṣàṣeyọrí lórí ohunkóhun tí o bá ń dáwọ́lé, lórí ohunkóhun tí o bá ń lé wípé kó tó ẹ lọ́wọ́, lórí ohunkóhun tí o bá ń gbìyànjú láti ṣe gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Kí ló fà á tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ míì wọ́n á máa lé nǹkan títí tí ó sì ní padà tó wọn lọ́wọ́? Kí ni nǹkan tó fà á? Àwọn míì á sì máa lé tí yóò tó wọn lọ́wọ́, àwọn míì á máa lé wọ́n á máa rí ìjákulẹ̀ nídìí ẹ̀. Kí ni nǹkan tó fà á? Ẹ máa bá mi ká lọ. Ìwọ tí o bá ń wo fídíò yìí pátá, má ya ahun, má sì ṣe ya aládàánìkanjẹ. Share fídíò yìí kó jẹ́ ìwúlò fọ́mọlàkejì rẹ. Tẹ́ bá share tán, ẹ má gbàgbé láti follow wa lórí Facebook Ìṣẹ̀dá Spiritual Home and Astrology, TikTok Ìṣẹ̀dá Spiritual Home. Gbogbo ìràwọ̀ méjìlá tí a ní pátá wọ́n pín sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ẹ̀ka tí a mẹ́nubà yìí ló ní àwọn kankan tí ó so wọ́n pọ̀ lórí àṣeyọrí, lórí ìrìn àjò àṣeyọrí. Tí a mọ ẹ̀ka àkọ́kọ́ sí ẹ̀ka cardinal, ìyẹn cardinal sign, tí kejì sì jẹ́ ẹ̀ka fixed, ìyẹn fixed sign, tí ìkẹta wá jẹ́ ẹ̀ka mutable, ìyẹn mutable sign. Ẹ jẹ́ ká mú ẹ̀ka cardinal sign tó jẹ́ ẹ̀ka àkọ́kọ́. Àwọn ìràwọ̀ tó fọ́ọ̀lù sọ́ndà cardinal sign yẹn jẹ́ ìràwọ̀ iná tó kanranyan Aries, ìràwọ̀ omi agbára Cancer, ìràwọ̀ afẹ́fẹ́ márìímífín Libra, ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn. Àwọn wọ̀nyí á máa tiraka fáṣeyọrí púpọ̀, wọ́n á máa sáré pé dandan mo ní láti ṣàṣeyọrí, dandan mo ní láti ṣàṣelà. Wọ́n á máa tiraka, wọ́n á máa pòǹgbẹ fáṣeyọrí. Láti kékeré wọn wá, wọ́n ti máa wò pé kíni mo fẹ́ ṣe, nǹkan mo fẹ́ gbé ṣe, báwo ló fẹ́ tó mi lọ́wọ́ ní kíákíá. Bẹ́ẹ̀ sì ni tó bá ti débi àṣeyọrí lórí iṣẹ́, lórí ohunkóhun, wọ́n máa ń sábà kánjú púpọ̀. Wọ́n máa ṣe bí ìgbà pé ọ̀la àbọ̀túnla yìí ni kí nǹkan tí wọ́n lé kí ó tó wọn lọ́wọ́. Fún ìdí èyí, gbogbo akitiyan tó bá ní láti sà, gbogbo ipá tó bá ní láti sà lórí pé kíkiní yẹn bọ́ sí pátá ni wọ́n máa lé. Ṣùgbọ́n tó bá wá dé pé wọ́n lé dé àárín kan tí wọ́n ràtakò kékeré, àbí tó rí ìdíwọ́, àbí tó rí ìjákulẹ̀, wọ́n wò pé ṣáná ẹ̀yìn àwọn tún fẹ́ close ẹ̀ láti tún bọ́ sí ìpele míì. Automatically ohun tí wọ́n close tí wọ́n pa tì yẹn, Ọlọ́run fẹ́ kí wọ́n try again. Ṣùgbọ́n bó ṣe ti pa tì yẹn àti lè ṣàṣeyọrí ní ìhà abẹ̀ yẹn, ó máa fẹ́ lágbára díẹ̀. Wọ́n tún wá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan míì ní sáìdì iṣẹ́ míì. Àwọn tí cardinal sign yìí, wọ́n máa ń fẹ́ pláànì, wọ́n máa ń fẹ́ pilẹ̀ nǹkan fúnra lára wọn, mọ bá ti ń plan, tó sì jẹ́ pé akitiyan tó bá ní lórí iṣẹ́ ó jẹ́ èyí tí àwọn ọ̀pọ̀ àwọn tí ó ń lòràwọ̀ míì tí wọ́n máa ń fẹ́ wá àwòkọ́ṣe wọn. Ọ̀pọ̀ ìgbà sì rèé, àwọn tó ń lòràwọ̀ yìí iwájú ni wọ́n máa ń lé, iwájú ni wọ́n máa ń lé. Kí nǹkan ṣáà ti máa lọ síwájú ní tiwọn, wọn kì í wulẹ̀ lé ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Èyí tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn wọn kì í fi bẹ́ẹ̀ rí rò púpọ̀. Iwájú báyìí òun ni wọ́n máa ń sábà lé. Àmọ̀ràn mi fáwọn tó ń lo cardinal sign yìí, Aries, Cancer, Libra, Capricorn, wọn ò gbọ́dọ̀ máa pín nǹkan lò pẹ̀lú èèyàn rárá. Kí wọ́n kíyèsára, wọn ò gbọ́dọ̀ máa pín aṣọ wọ̀ pẹ̀lú èèyàn àyàfi tó bá jẹ́ ẹ̀jẹ̀ wọn. Àmọ̀ràn mi fún wọn ni wípé kí wọ́n rí dájú pé wọ́n ń ṣakitiyan wọn ní tí ẹṣin bá dá ni èèyàn máa ń tún gùn ni. Kán má kánjú ní pé iṣẹ́ tí mò ń kọ́ yìí jẹ́ kí n pátì, torí wàhálà ti pọ̀jù ń bẹ̀, jẹ́ ń lọ wáṣẹ̀ mí ṣe irọ́ o. Kí tọ́ba ti rí pé iṣẹ́ yìí ọ̀nà yín ni, kí ẹ gbájúmọ́ ní ṣíṣe débi tẹ́ fi ṣàṣeyọrí lórí ẹ̀, òun ló dára jù o. Bẹ́ẹ̀ sì ni cardinal gbọ́dọ̀ máa sọ ohun tí wọ́n bá fẹ́ ṣe síta rárá, kí wọ́n máa pamọ́ láṣìírí kó lè já sáṣeyọrí fún wọn. Àwọn ẹ̀ka kejì tí ń ṣe sáìnì kejì, òun náà ni ẹ̀ka fixed, ìyẹn fixed sign. Àwọn tó wá fọ́ọ̀lù sí abẹ́ ẹ̀ka fixed yìí, wọ́n jẹ́ ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ìràwọ̀ iná tó gbóná riri Leo, ìràwọ̀ omi tútù Scorpio, àti ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius. Àwọn wọ̀nyí wọ́n máa ń sábà ṣe àṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ń dáwọ́lé. Lótìítọ́ lódodo kùdìẹ̀kudiẹ máa ń wà lọ́nà, ṣùgbọ́n ojú kan tí wọ́n tọ̀ yẹn
wọn ò ní kúrò níbẹ̀ títí tí wọ́n fi rí pé ohun tí wọ́n ń lé wọ́n bá, ohun tí wọ́n wá nínú àpáta tí wọ́n fi ń la àáké mọ́ wọ́n máa rí pé wọ́n kàn án kí wọ́n tó dẹ̀yìn lẹ́yìn nǹkan yẹn. Òun ló fi fà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wà focus, wọ́n máa ń wà determine, tó sì jẹ́ pé ìbájọ́dún kan, ìbájọ́dún méjì, ìbájọ́dún mẹ́ta, wọ́n padà rí pé nǹkan tí wọ́n lé yẹn wọ́n gbá a mú. Àyàfi nǹkan tó bá ṣe pé bóyá wọn ò fọkàn sí ló yàtúkù, ṣùgbọ́n tí nǹkan yẹn bá ti wù wọ́n, dandan ni kí wọ́n lé kí wọ́n sì ṣe àṣeyọrí lórí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn tí ó jẹ́ fixed sign yìí, wọ́n mọ bá ti ń parí nǹkan, bá ti ń ṣe nǹkan láṣeyanjú. Àwọn ò kì í bẹ̀rẹ̀ kan láì má parí ẹ̀. Gbogbo ohun tí ó bá gbà báyìí ló máa fi fún un láti rí dájú pé àwọn ṣe é ní àṣeyanjú. Àmọ̀ràn mi fẹ́yìn tí ẹ̀ ń lòràwọ̀ yìí wá ni wípé ẹ gbọ́dọ̀ gba àmọ̀ràn púpọ̀ ju bó ṣe yẹ lọ lọ́wọ́ àwọn èèyàn káàkiri kí wọ́n má bàa ṣì yín lọ́nà lórí determination yín kí ẹ lè máa ṣe àṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé pátá. Àwọn tó wá fọ́ọ̀lù sí abẹ́ ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta èyí tí a mọ̀ sí ẹ̀ka mutable, ìyẹn mutable sign, àwọn ni ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ìràwọ̀ inú àtùpà Sagittarius àti ìràwọ̀ omi tí kì í ru Pisces. Àwọn wọ̀nyí wọ́n máa ń ní sùúrù púpọ̀ lórí ìrìn àjò àṣeyọrí wọn. Lótìítọ́ àwọn náà máa ń tiraka wípé kíní mo fẹ́ kó ṣeé ṣe, mo fẹ́ kó fall into places, ṣùgbọ́n wọn kì í sábà ṣe akitiyan pé kíní àfi tó bá tó ṣeé ṣe kí n tó dẹ̀yìn, tí wọ́n máa gbà wípé àsìkò ní gbogbo nǹkan. Ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe ló máa ṣe. Tó bá fẹ́ ra nǹkan 1 million naira tí wọ́n bá tí ní lọ́wọ́, wọ́n ò máa wò ó pé kíní màá sì padà ṣe tọ́lọ́run bá ti ṣe ní ìrọ̀rùn fún mi, tọ́lọ́run bá ti pèsè owó ẹ̀ fún mi. Wọn kì í ṣẹ̀ṣẹ̀ sáré sókè sódò torí wọ́n nílò nǹkan 1 million naira yẹn, àyàfi tó bá jẹ́ pé nǹkan yẹn kan dandan. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan míì ni, bóyá a fẹ́ kọ́lé, a fẹ́ ra mọ́tò, a fẹ́ lo fóònù ńlá, a fẹ́ ṣe gbogbo ẹ̀, wọ́n ò máa dúró de àsìkò tí Ọlọ́run máa ṣe. Wọ́n sì máa ń nígbàgbọ́ pé Ọlọ́run máa ṣe ní ìgbàkígbà. Àwọn máa ń wulẹ̀ ní sùúrù lórí àti ṣe nǹkan, wọn kì í kúgìrì ṣe nǹkan rárá. Wọ́n máa ń retí pé kí nǹkan yẹn wà lọ́wọ́ wọn, kí wọ́n ní gbogbo nǹkan yẹn lọ́wọ́, kí wọ́n wá ṣe é ní ẹ̀ẹ̀kan náà. Òun ni tiwọn. Àwọn mutable sign yìí wọ́n wà very adaptable, wọ́n sì wà very flexible. Wọ́n lè yí bírí láàrin ibìkan síbìkan. Ó lè wù wọ́n kọ́ ní ibi báyìí ó tẹ́ mi lọ́rùn kí n tún lọ síbòmíì àti irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Wọ́n sì mọ bí àti ń yí mọ́ ìgbà. Ohun tí ó bá ń ṣẹlẹ̀ wọ́n mọ bọ́yìí fẹ́ ṣe é tí nǹkan náà ní pa wọ́n lára púpọ̀, tí wọ́n sì máa yí bírí nínú rẹ̀. Wọ́n wà very adaptable, wọ́n sì wà very flexible. Àmọ̀ràn mi fáwọn wọ̀nyí wà ní pé kí wọ́n má ṣe àfarawé rárá bó tilẹ̀ òun kó kéré mọ́. Kọ́ máa wò pé torí lágbájá ń sọ pé òun fẹ́ ṣe nǹkan kan, ó wá ń kówó lé lórí, káwọn náà wá ní torí lágbájá ti ṣe bẹ́ẹ̀, èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀. Tí lágbájá bá jẹ lọ, ó ṣeé ṣe kí ó padà fẹ́ ti tọ̀dọ̀ wọn látàrí pé kádàrá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mutable sign wọn ò gbọ́dọ̀ máa dẹ́jà, wọn ò gbọ́dọ̀ máa dẹ́jà nǹkan rárá. Wọ́n gbọ́dọ̀ máa ka nǹkan sí dáadáa, á ran ìlọsíwájú wọn lọ́wọ́ dáadáa. Láti wá ṣe àṣeyọrí fún ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries. Àkọ́kọ́, tí ẹ bá ń rí owó, ẹ ní láti kọ́ bí a ti ń fi owó ṣe nǹkan téèyàn ní í ṣe lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ìràwọ̀ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí kò fi bẹ́ẹ̀ dára púpọ̀ fún yín láti máa fi owó pamọ́ láláìjẹ́ pé ó ní purpose. Tí ẹ bá máa ṣe nǹkan, ó dára kí ẹ mú owó kí ẹ fi ṣe lẹ́ẹ̀kan náà. Tí agbára ò bá sì wà sí, tí agbára ò tí ì sí tó lọ́wọ́ yín kẹ́ fẹ́ ṣe nǹkan bíi 200,000 naira, tẹ́ṣì wà ní 50,000 naira, the best thing fún yín láti ṣe òun ni kí ẹ lọ deposit nínú nǹkan yẹn, tàbí kẹ́ ẹ kọ sọ́wọ́ èèyàn, tàbí bí tẹ́ ti fẹ́ ra nǹkan yẹn kí ẹ san lẹ̀, kí ẹ wá yòókù sí. Tẹ́ bá sì san lẹ̀, tẹ́ ti gbé gbèsè àkọ́kọ́, dandan ni kí ẹ padà ṣe àṣeyọrí lórí ẹ̀. Bó jẹ́ ilé náà lẹ fẹ́ kọ́, ẹ má dúró dìgbà tí owó náà bá máa ṣùjọ sí yín lọ́wọ́. Àbẹ́fẹ́lẹ́ máa tọ́jú owó ilé náà pamọ́ díẹ̀díẹ̀ kí ẹ rí dájú pé ẹ ṣe ní kélekèle bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Tẹ́ bá ti bẹ̀rẹ̀, ọkàn yín máa wà ń bẹ̀ tí ẹ sì padà ṣàṣeyọrí lórí ẹ̀. Wọn ò gbọ́dọ̀ dáṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn
rárá tàbí ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn rárá kí wọ́n lè tètè ṣe àṣeyọrí nígbésí ayé tí wọ́n wá. Ẹlẹ́ẹ̀kejì ni ìfaradà fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ ọ̀nà tó kọranyan Aries. Tẹ́ bá rí àdójúkọ kékeré lórí nǹkan kí ẹ rí dájú pé ẹ fèsì ẹ̀ pẹ̀lú ìgboyà tọ́lọ́run bá ti fún yín, kí ẹ ní ìgboyà lé lórí pé kíní ó kéré ẹ máa borí ẹ̀ ní ìrọ̀rùn, kí ẹ sì rí dájú pé ẹ ṣe ní àṣeyọrí. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀, ẹ má jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa mọ pílánì yín rárá. Mo fẹ́ ṣe lè, mo fẹ́ ṣe lè, mo fẹ́ ṣe lè, ẹ má máa sọ fẹ́nikẹ́ni. Ẹ jẹ́ kó mọ nínú ọkàn yín bó ṣe ń gbé yín lọ́kàn. Ẹ kúkú jẹ́ kí action yín kí ó speak louder than voice. Kí ọ̀rọ̀ sísọ lórí nǹkan tẹ́ bá fẹ́ ṣe kó má pọ̀ rárá. Kí ẹ má sọ fẹ́nikẹ́ni. Action gangan lẹ nílò lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ bá fẹ́ ṣe kí ẹ lè tètè ṣe ní àṣeyanjú. Nínú ẹ̀ka cardinal, ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa tún gbà lámọ̀ràn òun náà ni ìràwọ̀ omi agbára Cancer. Ẹ̀yin wọ̀nyí kí ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ní sísọ. Gbogbo nǹkan tẹ́yin náà bá ti fẹ́ ṣe ẹ rí dájú pé ẹ ń fi pamọ́ púpọ̀. Kí ẹ rí dájú pé ẹ ń fi pamọ́ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni tẹ́yin náà bá pàdé àtakò kékeré lórí nǹkan kí ẹ má wulẹ̀ pátì. Ẹ lè wá fà sẹ́yìn díẹ̀ kẹ́sinmi kí ẹ tún èrò pa lórí pé ọgbọ́n mo tún lè dá sí, kí ẹ wá tún padà sórí ẹ̀ kí ẹ rí dájú pé ẹ ṣe ní àṣeyọrí láṣeyege. Àwọn tó ń lo ìràwọ̀ Cancer wọn ò gbọ́dọ̀ gbé ní aṣálẹ̀ àbí ibi tí ò bá sí omi. Wọ́n gbọ́dọ̀ wà níbi tó ṣe é pé omi ò fi bẹ́ẹ̀ jìnnà sí wọn púpọ̀, tàbí kí wọ́n ní ẹni tí wọ́n dìjọ máa bára wọn dámọ̀ràn, tí yóò máa bá wọn dámọ̀ràn pé lágbájá báyìí ni òrìn, báyìí ni ká ṣe ṣe, kíṣẹ́ ilé lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni nǹkan bíi teamwork dára fún wọn, tàbí kí wọ́n máa ṣiṣẹ́ láwùjọ bíi tí ènìyàn bá pọ̀ sí. Nǹkan bíi teamwork, kó ṣiṣẹ́ in a team ó dára púpọ̀, á tètè gbé wọn dé ibi tó ń lọ ní ìrọ̀rùn. Kí ẹ wá pa gbogbo nǹkan tí ó jọmọ́ ego, kí ẹ parẹ́ pátápátá lórí ohunkóhun. Bóyá ènìyàn ṣe nǹkan tó dùn yín, ẹ má ti torí pé ó ṣe nǹkan tó dùn yín kẹ́ wá ní mi tí ẹ fẹ́ bá sọ̀rọ̀ mọ́, mo ti pátì, kò wù mí kí n bá sọ̀rọ̀ mọ́, mi lè tún gbéra mi lọ bá mọ́, mi lè tún gbéra mi lọ tún sọ fún pé kinní kan mọ́. Gbogbo nǹkan wọ̀nyẹn kí ẹ kíyèsára lé lórí. Kí ẹ free mind yín, kí ẹ má fàyè gba ego láàyè rárá. Kí ẹ má jọra yín lójú pàápàá. Kí ẹ má máa ṣe orí kunkun rárá bó tilẹ̀ òun kò kéré mọ́. Kí ẹ máa ṣe nǹkan yín pẹ̀lú ìrọ̀rùn, torí nǹkan tí ó jẹ́ lucky number yín tí ń ṣe number 2, nọ́mbà ìrọ̀rùn ni, nọ́mbà àlàáfíà. Òun ni àlàáfíà yẹn gangan tẹ́ bá lè máa gbà láàyè á ran ìlọsíwájú yín lọ́wọ́ púpọ̀. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín natural, ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, àwọn èèyàn nífẹ̀ẹ́ yín púpọ̀, ṣùgbọ́n ẹ̀yin náà fi ìrọ̀rùn báwọn èèyàn lò. Látàrí pé àtàrà èèyàn náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí lẹ́ẹ̀tì máa dìde láti jẹ́ èèyàn. Àmọ̀ràn mi fún yín ni wípé ẹ gbọ́dọ̀ sọ pé nǹkan sú yín, kò dára. Tẹ́ bá ń sọ pé nǹkan sú yín, bí ẹ ṣe sọ jáde yẹn, ó ṣeé ṣe kí kinní náà kó wá dàbí ìgbà pé ó máa wá tún wá le koko ju ti àtẹ̀yìnwá lọ. Tí nǹkan bá ti dàbí ìgbà pé ẹ rátakò lórí rẹ̀, kí ẹ ní ìgbàgbọ́ yẹn gangan ni kókó. Á ṣeé ṣe, ó ti ṣeé ṣe fún mi, òun lẹ́ẹ̀ fi borí rẹ̀ tí ẹ fi ṣe láṣeyanjú. Taurus ò gbọ́dọ̀ máa wo aago aláago ṣiṣẹ́. Ọ̀rẹ́ mi kan ṣe nǹkan kan, irú nǹkan yẹn lèmi náà fẹ́ lọ ṣe báyìí, bóyá ó lè mú. Taurus gbọ́dọ̀ kọ́ bí a ti ń plan nǹkan láàrà ọ̀tọ̀, láàyè ọ̀tọ̀, kó máa ṣe nǹkan wọn ní àrà ọ̀tọ̀ kó yàtọ̀ sí tẹlòmíì, kí wọ́n lè tètè ṣe àṣeyọrí láyé tí wọ́n wá. Àwọn Gemini wá gbọ́dọ̀ kọ́ bí a ti ń ṣe ń pinnu lórí ohunkóhun tó bá fẹ́ ṣe pẹ̀lú ọgbọ́n orí àti làákàyè tọ́lọ́run bá fún wọn, kí wọ́n lè ṣàṣeyọrí láyé tí wọ́n wá o. Wọ́n gbọ́dọ̀ kọ́ bá a ti ń pinnu. Ọ̀pọ̀ wọn ò kí ń fi bẹ́ẹ̀ mọ bá a ti ń pinnu. Pàápàá ọ̀rọ̀ máa ń pín sí méjì lọ́rọ̀ wọn. Wọ́n á máa wò pé ṣé lè ní kí n ṣe àbẹ́lẹ̀ kọ́ ni kí n ṣe, kò sọ́nà tẹ́tọ̀ tí ò da. Ẹ kàn fi ọpọlọ yín rò ó, kí ẹ rò ó. Tẹ́ bá rí pé ẹ rò ó sì ń fún yín doubting, ẹ follow kọ́nu méjèèjì, yóò padà já sáyọ̀ fún yín. Àwọn tó ń lo ìràwọ̀ Leo wọn ò gbọ́dọ̀ finú tán yàn rárá tàbí gbé ara léèyàn rárá. Kò dára rárá kí wọ́n ṣe bẹ́ẹ̀. Àwọn gangan àgbáyé ìràwọ̀ tó ń darí wọn ní oòrùn. Oòrùn gbára lẹ́nikẹ́ni, gbogbo ìràwọ̀ tó kù pátá ló gbára lé oòrùn. Kí àwọn tó ń lo ìràwọ̀ yìí kó yé gbé ara léèyàn, kó yé finú tán yàn rárá. Kí wọ́n máa ṣe nǹkan wọn bí wọ́n ti lè ṣe, kí wọ́n yé gbàmọ̀ràn látọ̀dọ̀ ọ̀rẹ́, kí wọ́n kíyèsára dáadáa, kí wọ́n lè tètè ṣe àṣeyọrí lórí ìgbésí ayé wọn. Virgo gbọ́dọ̀ wá máa fi
akitiyan àti agbára ṣiṣẹ́ fún ìrànwọ́ ara wọn ju kí wọ́n wá máa lò ó fún ìrànwọ́ ẹlòmíì lọ. Kọ́kọ́ bá ti ń ṣiṣẹ́ fún ìrànwọ́ ara wọn, tó bá ti dọ̀rọ̀ iṣẹ́ ti Virgo, ẹ gbọ́dọ̀ máa ṣe ìmẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ń pé ẹ fẹ́ ṣiṣẹ́ ti ara yín kí ara yín wá máa yá gágágá láti ṣiṣẹ́ fún ẹlòmíì, láti ran bọ̀dá lọ́wọ́, láti ran àǹtí lọ́wọ́, ṣùgbọ́n ẹ̀yin fúnra yín àti ranra yín lọ́wọ́ ẹ gbọ́dọ̀ máa lo agbára tọ́lọ́run fún yín àti okun kí ẹ fi ranra yín lọ́wọ́. Ìyẹn lá ràn yín lọ́wọ́ láti tètè ṣe àṣeyọrí lórí ohun tí ẹ bá ń dáwọ́lé àti nígbésí ayé yín. Libra, ẹ̀yin tẹ́ ń lò àwọn Libra, ẹ gbọ́dọ̀ máa pọ́n nǹkan yín ní bàbàrà, ẹ gbọ́dọ̀ máa pọ́n dáadáa kí ó jọjú lójú àwọn èèyàn. Ọjà yín ni, iṣẹ́ yín ni, ẹ gbọ́dọ̀ máa pákéjì ẹ̀ dáadáa. Èyí á máa bí kí àwọn ènìyàn túbọ̀ máa nífẹ̀ẹ́ sí iṣẹ́ yín. Ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ̀ọ̀kan yín fún ìyànjú. Ẹ gbọ́dọ̀ máa gba àmọ̀ràn látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ìfẹ́ ni kẹ́ ẹ fi máa ṣe gbogbo nǹkan, àti pàápàá positive side yín ẹ jẹ́ kó hàn dáadáa sáwọn ènìyàn ju negative side lọ lórí iṣẹ́kíṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe. Kí ẹ sì rí dájú pé ẹ ń fi àkókò sílẹ̀ fún iṣẹ́ láàyè ọ̀tọ̀. Ẹ gbọ́dọ̀ máa fààyè gba distraction lórí ohun tí ẹ bá ń ṣe kí ó lè máa já sí àṣeyọrí àti àṣeyege fún yín. Láti ṣoríire àti láti ṣàṣeyọrí fún Scorpio, ìràwọ̀ omi tútù, ẹ gbọ́dọ̀ rí dájú wípé tí ẹ bá nílò ìrànwọ́, ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ ń sọ jáde pé mo nílò nǹkan báyìí. Ẹ gbọ́dọ̀ máa fi aspect ń pé ẹ nílò ìrànlọ́wọ́, ẹ gbọ́dọ̀ máa fi pamọ́ sínú ọkàn yín rárá. Tẹ́ bá nílò àránṣe látọ̀dọ̀ ẹnikẹ́ni, ẹ láǹfààní láti sọ jáde pé lágbájá mo nílò help lórí nǹkan yìí, mo nílò help lórí nǹkan yìí. Gbogbo nǹkan yìí ò gbọ́dọ̀ máa jẹ́ àfi inú. Àwọn nǹkan tó jọmọ́ nǹkan oríire, bóyá ẹ fẹ́ gbé ìgbésẹ̀ tuntun àbí nǹkan kan, ẹ lè máa fi yẹn pamọ́. Ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ pé ẹ nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni, tẹ́ sì mọ̀ pé ẹ nídìí ẹ̀ gidi gan, ẹ rí dájú pé ẹ ń sọ jáde fún àwọn tẹ́ mọ̀ pé wọ́n lè ràn yín lọ́wọ́ kí èyí lè ran ìlọsíwájú yín lọ́wọ́ dáadáa. Ẹ̀yin tí ẹ̀ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ gbọ́dọ̀ rí dájú wípé ẹ jìnnà sí ilé tàbádùgbò bíi tí ẹ ti ṣe kékeré kí ẹ lè tètè ṣe àṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń dáwọ́lé, kí ìgbésí ayé yín kí ó tún lè tètè rọrùn, kí ẹ lè tètè ṣe oríire ní ayé tí ẹ wá, tàbí kí ẹ fúnra yín ní òmìnira iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe, kí ẹ máa ní much more privacy lásìkò tí ẹ bá ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, òmìnira yín ẹ kì í fi ṣeré, ẹ nífẹ̀ẹ́ sí freedom, kí wọ́n free yín kí ẹ ṣe nǹkan tí ó bá wù yín. Èyí máa ran iṣẹ́ yín lọ́wọ́. Ó sì dára kí ẹ máa fi idea kún iṣẹ́ tí ẹ bá ń ṣe. Tẹ́ bá rí pé bákan ni lágbájá ṣe ń dín kàrà ẹ̀, ẹ̀yin ẹ tún fi nǹkan míì kún tọ̀dọ̀ yín kí ó lè jọjú, kí àwọn ènìyàn tún lè gbá tiẹ̀ ju ti ẹlòmíì lọ. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ̀ ń tẹ́ra yín lọ́rùn ní gbogbo ọ̀nà kí ẹlẹ́dàá yín kí ó túbọ̀ lè máa pèsè fún yín. Ẹ má ṣe àwọn kankan síra yín. Ẹ nílò aṣọ, ẹ nílò oúnjẹ, ẹ nílò nǹkan oríṣiríṣi. Ẹ rí dájú pé ẹ̀ ń tẹ́ra yín lọ́rùn. Ẹ náwó sí ara yín kí ẹlẹ́dàá yín túbọ̀ lè máa pèsè fún yín. Tí ẹ bá ṣe ń ná, tí ẹ ṣe ń ṣètọ́jú ara yín, tẹ́ ṣe ń ṣìkì ara yín, náà ni Elédùmarè á máa pèsè sí fún yín. Ẹ má máa rò pé 100 naira yìí mo fẹ́ máa manage ẹ̀ díẹ̀díẹ̀, mo fẹ́ máa ṣe díẹ̀díẹ̀. Irú èrò yẹn ó máa fẹ́ máa fa ìdádúró àbí ìfàsẹ́yìn fọ́pọ̀ àwọn tó ń lo ìràwọ̀ yìí. Kí ẹ kíyèsára léyìí lórí. Nǹkan kíkan tẹ́ bá ṣe, ó pé kí ẹ máa fúnra lára yín ṣe ju kí ẹ wá ní lágbájá bá mi ṣe, bá mi mójútó, mò ń bọ̀ lọ. Ó dára kí ẹ máa tẹpá mọ́ iṣẹ́ fúnra yín. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ ṣe fúnra yín ni kí ẹ máa ṣe. Ẹ gbọ́dọ̀ máa fi lé èèyàn lọ́wọ́. Tẹ́ bá sì fi lé èèyàn lọ́wọ́, ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ láti darí rẹ̀ pé báyìí ni kó ṣe, báyìí ni kó ṣe, kí ẹ lè máa ṣàṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ kíyèsára. Ẹ gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ yín káàkiri fún àwọn ènìyàn. Ẹ gbọ́dọ̀ máa gba àmọ̀ràn káàkiri lọ́dọ̀ lágbájá, lọ́dọ̀ tàmẹ̀dù. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára lórí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ẹ lè tètè ṣe àṣeyọrí. Lọ́pọ̀ ọgbà tí ẹ bá gbàmọ̀ràn lọ́tùn lósì, tinú yín pátá báyìí lẹ máa ń padà ṣe ní ìgbẹ̀yìn. Kí wá ní àǹfààní ìdí pàtàkì tí ẹ fi wá kọ́kọ́ lọ gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ènìyàn. Àmọ̀ràn ti yín fúnra lára yín ó ti tó yín. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń retí ohunkóhun bí nǹkan oríire, ẹ gbọ́dọ̀ kọ́ bí a ti ń gbé ọkàn kúrò bẹ́ẹ̀
kí ẹ dà ìbátọkàn yín kúrò níbi nǹkan tẹ́ ń retí yẹn, kí ẹ gbé lọ bòmíì, kí ẹ ṣiṣẹ́ lórí nǹkan míì, kí nǹkan méjì lè wọlé fún yín papọ̀. Tẹ́ bá fọkàn sórí nǹkan ẹyọ̀kan yẹn pé nǹkan ẹyọ̀kan ti fẹ́ wọlé, ọ̀la ló máa wọlé, táìmù báyìí ló máa ṣe sí mi, ó ṣeé ṣe kí ọ̀tá yín padà rí ìjákulẹ̀ lé lórí. Naturally kò dára kí ẹ máa gbé ọkàn yín sí nǹkan ju bí ó ṣe yẹ lọ, kí ó lè máa ṣe é ṣe fún yín, kí ẹ lè ṣe oríire, kí ẹ lè tètè ṣàṣeyọrí nígbésí ayé tí ẹ wá. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ kíyèsára, ẹ gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ yín fún èèyàn jù. Ó kún, ó ṣẹ́kù, ó dínkù, kò dára kí ẹ máa sọ àwọn ọ̀rọ̀ yín fún èèyàn látàrí pé àwọn ọ̀tá àkọ́kọ́ pọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, tó sì jẹ́ pé ìṣubú yín báyìí òun ni ìdùnnú tiwọn. Kí ẹ kíyèsára, àwọn ọ̀tá wọn rọ̀gbà yín ká tó jẹ́ ọ̀tá àkọ́kọ́, àwọn ọ̀tá bí ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ bí ọ̀tá. Kí ẹ kíyèsára púpọ̀ pẹ̀lú sísọ ọ̀rọ̀ yín fún èèyàn. Nǹkan tẹ́ ti gbé ṣe, nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́, nǹkan tẹ́ tún máa ṣe, kò dára kí ẹ máa sọ jáde fún èèyàn kí ẹ lè tètè ṣe àṣeyọrí. Bákan náà sì rèé, ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan yín pẹ̀lú ìmọ́tótó. Ẹ gbọ́dọ̀ máa wà ní ìmọ́tótó lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Cleanliness ó jẹ́ ohun tí á ràn yín lọ́wọ́ púpọ̀, tá jẹ́ káwọn èèyàn tún gba ti yín dáadáa, tá sì tún ran ìṣerere yín lọ́wọ́. Mo lérò pé ẹ rí ọgbọ́n kan àbí méjì kọ́ nínú èyí tí a ti sọ kalẹ̀ yìí. Mo sì lérò pé ó wúlò fún yín. Mo sì ní ìmọ̀lára wípé ẹ̀yin tẹ́ ń wò mí, ẹni tó nífẹ̀ẹ́ sọ́mọlàkejì lẹ jẹ́. Fún ìdí èyí, ẹ bá wa share fídíò yìí, ẹ share fọ́mọlàkejì, bẹ́yìn ṣe jàǹfààní rẹ̀, kẹ́lòmíì náà jàǹfààní rẹ̀. Ẹ má jẹ́ kí a ṣe ní 1000 view 1 share, ẹ má jẹ́ ká ṣe ní 200,000 place 100 share. Gbogbo àwa tí a bá play ẹ̀ pátá, kí a rí dájú pé a share eléyìí kó jẹ́ òwúlò fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ má gbàgbé láti like, kí ẹ share, kí ẹ sì follow wa ní gbogbo platform wa. Ẹ ṣeun púpọ̀. Ire o.